lórí ọ̀rọ̀ àfáà tí mò ń sọ sẹ́rí ọ̀rọ̀ bàbá wa lÓgbómọ̀ṣọ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ má sọ mọ́ títọ́ lọ́hùn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn lẹ̀ nípa pé a máa ṣe rọ́dù fún wọn àbá máa sọ̀rọ̀ wọn a máa bú wọn mi ò ní kí ẹ mọ́ ẹ̀wọ̀n kan lọ kí àwọn fẹ́ bá wọn ṣẹjọ́ kíníkan tọ́ mi ò dispute ẹ̀ tí wọ́n bá ti lè tọ́ bá ti láwọn ò ní retracting táwọn sọ tọ́tọ́ bá ní àmọ́ ẹ wo àfáì wọn ò kí àwa tá à ń sọ pé à ń tí wọ́n bá sọ̀rọ̀ kankan sí Ìlọrin tá a dẹ̀ ṣe padà fún ẹni sáàárí ilé yìí. ẹ̀fà àgbà yìí lọ́rùn kọ́ mo máa ń gbà ẹ̀fà Ìlọrin ilé àwọn ti jẹ àwọn ti bàjẹ́ àwọn ti jẹ tán ọlá bàbá ti tán lé ṣe ń gérí èèyàn gbogbo iṣẹ́ aburú tó pọ̀ láyé sì lọ́rin ló wà bó tó bá sì kú ẹ tó bá yẹ jẹrẹ pẹ́rẹ́ wọ́n ti wórí ẹ̀ lọ odidi ìlú ẹ̀sìn ìlú tó jìnnà sí iná tó súnmọ́ àjọjọ náà wọ́n ti gba yín pa ẹ kí wọ́n sọ fún wọn gbàgbé rọ́nà pa o ìlú tó súnmọ́ ná tó jìnnà sálùjọ Ìlọrin for now mi ì lè sọ lọ́la o tó láàfáà tó pọ̀ ń lọrin tó pọ̀ jù lérí ikú ló pọ̀ jù eléríire bẹ́ẹ̀ ni mọ̀ wọ́n tó láwọn ní í ṣe o náà lérí ikú tẹ mọ yẹn Ìlọrin tó ń lọrin wọn wà lè lọ bébà wàhálà lẹ́fà torí mo lọ sí wá sí Ìlọrin ọlọ́pàá wá di ojú agbo nílùú tó yẹ ká fírí ká nọ sí ẹ pé ìlú ẹ̀sìn la wà ọlọ́pàá á di ọlọ́pàá ní ta ló fún yín permission àti ṣe wá sí bí nílọrin fortunately bàbá àbúṣe ọlọ́run bá kẹ́ wọn dáadáa kó bá túbọ̀ gùn wọ́n lẹ́mìí tí bàbá yẹn bá kú òfò àtúnṣe lọ́rin òfò yẹn tá sírì ló máa jẹ kiri yóò wá gbàjọba bíi láìláìlọ́lá tí wọ́n ń talẹ̀ fún kiri yóò jìnnà sí ni kódà kò yọ ẹ̀mí àlẹ̀ kò yọ ọba àlẹ̀ rárá ọba ń talẹ̀ fún kiri yóò lọ ní. àwa ni ẹ wá o tó máa ṣe ní pé tó bá sí láwọn tó máa yọjú ẹ̀kọ́ ọlọ́pàá ẹ̀ tì wọ́n mọ́ ni. ẹ ò bẹ́ ẹ ogójú ayé yín ṣe ń rí ṣe bẹ́ẹ̀ yín ò lè dà kí ló kù láàrin ìlú wọn gbogbo àwọn ọmọ yín ẹ̀yin lọ́wọ́ bọ́lé sí wọn lè gbé lùlù torí kò ilé kò ní ṣe pé lù ti ń tú wọn ti ń kó lọ bá kiri igbó ní Táíwò ro torí bẹ́ẹ̀ ló lajú ìbẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì kọ̀ sí jù ẹ̀rí nǹkan ṣe sí yẹn o Ìlọrin tó ń lọrin ìbẹ̀rẹ̀ tàṣí èèyàn alẹ́ ìlọ́lọ́ pépà jàbàtà tó yàwé sí lọ́rùn kí lẹ́rí ṣe fún ṣẹgbẹ́ ti ṣí èrè gbogbo kùndí yóò fẹ́ lálẹ́ yí pa ó fi yí pa ẹ wá lè sàsí ẹ wèrè. ṣé ẹ ṣe rí tábà yìí sọ òun náà sì nílùú tán ti bí o ṣùgbọ́n wọ́n kọ́ wà lẹ́kọ̀ọ́ ọláyà ní mẹ́nubà lù yín kódà ní mẹ́nubà wọ̀ gangan ẹgbẹ́ lè sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tí dókítà sọ mi ń gbìjà dókítà o bọ́ ẹgbẹ́ lè sí ó tún sọ lórí bàbá wa Murtaba Sẹ́ríkì mùsùlùmí ọba Ìlọrin ó tún lálàsí ọ̀tá àtàwọn náà ọba Ìlọrin tiwa lẹ́yìn náà sì lọ́ba nílùú yín fi sabilillah ṣé wáàsí ló fẹ́ ṣe yìí àbí kí ni ẹ jẹ́ kí n tún play èmi ò rí fídíò yìí rí o ní Jamiu Adégún wà ní sọ̀rọ̀ yìí o èmi ò rí fídíò yìí rí o èmi ò rí rí o èmi Sọlá máa dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ èmi ò rí fídíò yìí rí o èmi ò rí rí o níbi ọ̀rọ̀ tí dókítà yìí lẹ́nìkan ti sẹ́ndẹ̀ sí mi pé sheikh nǹkan kan bẹ tí mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́sẹ̀ pa mi sọ̀rọ̀ tó pọ̀ mo ní mo ní dókítà náà bá máa béèrè bẹ́ẹ̀ kán máa ṣe wá sí wọn lọ nítorí bá rí tó jẹ́ nǹkan tí ò dáa
nílùú kan wọ́n lè fi ṣe wáàsí ká sọ̀rọ̀ tí wọ́n ká má pe àwọn ìjáde pé ẹ máa sọ̀rọ̀ kíní kan kò dáa nítorí ṣe yìí Jamiu Adégúnwà so dáa níjọ́ tó sì wálẹ̀ yìí tó ní kéèsì pẹ̀lú Malam Yusuf Adépọ̀jù èmi ló wá bá ń bí tí mo kó lẹ́kọ́ náà tí mo lọ tí mo sọ̀rọ̀ kó ti gbé mi náà rí di sí èmi ò sì bú ọ èyí tó dùn mí jù láyé nù tó ṣe fún mi láyé òun ni tí mo ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí èmi ni mo tẹ̀lé ẹ kúrò ní láti bí tí mo kó àwọn ọmọ kéwù mi sí mọ́tò tí mo bá ẹ dé kóòtù tá a jọ lọ fèsì Malam Yusuf Adépọ̀jù tí ìmọ̀ pé lórí ire ni bàbá yẹn mo dẹ̀ ti ń wá tipẹ́tipẹ́ ká Malam Yusuf yẹn dáadáa ní níjọ́ tí Malam Yusuf fẹ́ wá sílẹ̀ yìí wá ṣe wá sí kan tí àwọn ẹgbẹ́ akadìpù tó wọn lẹ̀ yìí tí wọ́n ń pè wá káàkiri pé àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwò èmi náà contribute 100,000 fún ìfẹ́ Malam Yusuf kí èèyàn ló rí báyìí torí èmi máa ń láìkí ẹni tó bá ń ṣe dáadáa tó yá ẹni yìí àwa gan tá à ń ṣe kí lájọ yà á ṣiṣẹ́ tó ẹni yìí wèrò bó ṣe pọ̀ ó dẹ̀ ń ṣètò Ọlọ́run pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò béèbú kì í dá sí tí ó kan ọ̀rọ̀ báíbù àti kúránì ni máa ń sọ ṣé n tó ṣe yìí dáa àfa Adégúnwà ṣé n tó ṣe yìí so dáa ó dẹ̀ ń bá gbogbo wa ṣe ó dẹ̀ ń sọ̀rọ̀ sí Ìlọrin báyìí ibo ni wọn ti ṣe nǹkan tí ò dáa ìlú wo ni wọn ti ṣe nǹkan tí ò dáa ṣebí èèyàn ní ń gbé gbogbo inú ayé èèyàn ní ń gbé lọrin èèyàn ní ń gbé Jẹ̀bú ti yín náà ibo ni wọn ti ṣe nǹkan tí kò dáa ṣe ìdájọ́ ẹnìkan ṣé èèyàn lè gbélé gbogbo èèyàn lérí ni ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé ẹ máa ń dìde fún lọrin sẹ́ẹ̀rí lè. ẹ fa ìgbà yìí lọ́rọ̀ kọ́ mo máa ń gbà ẹ fa Ìlọrin lé àwọn ti jẹ àwọn ti bàjẹ́ àwọn ti jẹ tán ọlá bàbá ti tán lé ṣe ń gérí èèyàn gbogbo iṣẹ́ aburú tó pọ̀ láyé sì lọ́rin ló wà. ṣé ń gbọ́. bó tó bá sì kú ẹ tó bá yẹ tìrẹ pẹ́rẹ́ wọ́n ti wórí ẹ lọ. so lè wá defend ẹ ṣé a lè invite ẹ pé kó wá bá defend ẹ gangan lójú agbo kò tẹ nídìí kóòtù kí ló fẹ́ lọ gbé lọ kóòtù ṣe àbí kó bá wa defend ọ̀rọ̀ yìí gangan mo fún àfa Jamiu Adégúnwà ní assignment dákun defend ọ̀rọ̀ yìí kó dáa kásà lè sọ pé ẹ sọ̀rọ̀ kó dáa ẹ bẹ̀rù Ọlọ́run ṣebí wọn náà làwọn èèyàn parẹ́ yìí nísìn ṣebí wọn náà ní bẹ káàkiri yìí nísìn wọ́n sẹ́ǹdẹ̀ sí mi ní ìjẹ́pọ̀ tó 2 àbí 3 pé kílẹ̀ ran kankan lórí ọ̀rọ̀ dókítà sí nísìn ibẹ̀ ìkànnì kílẹ̀ rí ṣe sí gbàtẹ́mi náà gbọ́ àwọn afáà ní wa nastasgiru li akhbara qabla liqa'ihi wa nastasgiru li akhbara qabla liqa'ihi wa lamma iltaqayna saggara li khabara li uburu gbà tí mò ń gbọ́ mi ò kà á sí mo rò pé ọ̀rọ̀ wo ló tún fẹ́ tó yìí tí dókítà sọ yìí nígbà tí mo gbọ́ saggara li khabara li uburu rírí tí mo padà wá rí fídíò yìí ó padà wá sọ làbárì tí mo gbọ́ gan di kékeré ẹ jẹ́ pé ẹ̀ tẹ́ ẹ̀ tún ròyìn fídíò yìí dáadáa tó bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ fídíò yìí burú ju bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ lọ ó sọ lórí ọba Ìlọrin náà ẹ má gbọ́ lọ. odidi ìlú ẹ̀sìn ìlú tó jìnnà sí iná tó súnmọ́ àlejò náà wọ́n ti gba yín pa ẹ kí wọ́n sọ fún wọn gbà pé irọ́ ló ń pa o ìlú tó súnmọ́ ná tó jìnnà sálejò náà Ìlọrin for now. ṣe gbọ́ lẹ́nu Jamiu Adégúnwà sódẹ̀ dá báyìí sọ̀rọ̀ pípò nǹkan ló máa ń ní retaliation káwa náà máa fẹ́ retaliate sáà ní dìkan náà káwa náà máa búlù yín ká máa búlù yín sódẹ̀ dá bẹ́ẹ̀ àwọn ò ní búlù yín kò sí bílù yín ṣe lè rí ìlú náà ni ó máa jẹ ó
wípé n tán pè ní ìlú kì í ṣe ẹnìkan ní jẹ́ ìlú tẹ́ bá torí ẹnìkan bú ìlú ẹ sì bú ẹnìkan nìkan kó láì wọ gan mi tó ní bú ọ torí àtúmọ̀rú àwọ̀ tọ́lá ó tún gbé wá níjọ́ tó bú mi láwọ̀kọ́ ìjọ́ tó bú mi káyà tó bú mi ayọ̀ tó kára bẹ̀mí hùn tó bú mi yẹn ṣé o mọ̀ pé bùkátà kan ó gbé wá lọ́rin tó nídìí èèyàn tó ní rí tí wàá jẹ́mi nìkan ló padà wá rí ẹ máa wọlá èmi tó bújọ sí láìsí ọ láì rò náà ni mo tún padà dúró tiẹ̀ mo padà tún tẹ̀lé ọ lọ kóòtù mo padà dúró tì ọ kóòtù àwa di ìjọ méjì àwa àtàwọn akádìpọ̀ àwa ń wura lọ́ọ̀kan ṣùgbọ́n ìjọ yẹn mi ní tàn yín jẹ o inú mi ń bàjẹ́ pé akádìbò tí mo láìkì tí mo fẹ́ràn láti jọ ìtí mi ò rí ni mo wá rí lónìí ìbáyìí ló wá di ẹni tí mi ò lè kí jẹ́ kí ó dọ̀tá mi torí èmi ò ń sojú méjì ìgbà tí mo jẹ́ pé ẹni tí mo tẹ̀lé lọ nìyẹn ẹni yẹn náà ni mo ń tẹ̀lé lọ. àjọ díkọ̀túnjọ náà àwọn àtàwọn akádìbò àwọn àwòrán alọ́ọ̀kan fẹ̀tọ̀fẹ̀tọ̀ bíi pé àwọn ìjọ ogun méjì wá pàdé ó sì ti bú mi náà rí ti bú mi dáadáa rí fílẹ̀ tó bú mi yẹn mo tún ní lọ́wọ́ jìsín ṣé mo bú ọ padà nígbà yẹn torí jàrá àtú sinani àwọn afá ní ọlọ́njẹ́ ìrántí náà sùn yìí o jàrá àtú zinani lahali tihamu wala yelitamu ma jara lisanu jara atu zinan ìṣanilọ́gbẹ́ idà tó máa fi idà bùyàn ní ara lahali tihamu ó lè jiná wala ó lè jiná padà kò sí bí injúrì yẹn sì lè pọ̀ tó ó máa padà jiná tó bá jẹ́ pé injúrì yẹn egbò yẹn ọgbẹ́ yẹn ọ̀dọ̀ ọ̀dà ló ti wá ó máa jiná ó ní wàhálà ẹ̀lítàmù kò ní jiná o kò ní jiná mọ́ o máa jàrá halizan tán bá fi ahọ́n tán bá fi ṣàǹkan lọ́gbẹ́ kéé jiná mọ́ o kéé jiná mọ́ o èmi fi máa ń ronú kí n tó sọ̀rọ̀ mí gbà mí ó ké nísìn kí mi náà máa ṣe bí aláìní làákàyè kí n máa bú ọ àbí kí n máa búlù yín nísìn kẹ́ ẹ lè mọ̀ sí àwa tá ń dà fún lọrin pé wọ́n búlù wa sáàárí eléyìí ẹ̀ ṣe dìde fún òun ní ẹ má gbọ́ lọ. mi ì lè sọ lọ́la o tó dáàfà tó pọ̀ ń lọrin tó pọ̀ jù eléré ikú ló pọ̀ jù. sẹ́gbọ́. eléré ire bẹ́ẹ̀ ni mọ̀ wọ́n. tó láwọn ní í ṣe o náà eléré ikú tẹ̀ mọ̀ yẹn. ìlọrin tó ń lọrin wọn ò lè lọ bébà. ṣé àwa la sọ pé à ń lọrin sọ wà nínú òkè Ìlọrin pé wọ́n ń lọ irin táwọn fẹ́ lọrin wọ́n gbé lọ kọ́ńpìnì sọ wà nínú òkè Ìlọrin ó sáà fẹ́ yẹ̀yẹ́ ìlú yìí náà ni ẹgbẹ́ tí Jamiu Adégún wà ṣe yìí ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tí dókítà sọ gbogbo ẹ̀yin àwa tá à ń jáde fún dókítà. ẹgbẹ́sẹ̀gbẹ́ rẹ̀ mi ò ní tí dókítà sọ dáa o èmi náà dispute ẹ tí mo dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ o bọ́ mi ò bú wọn mi ò bú dókítà òun ló ṣe mí lànà fáwọn ọmọ wọn tó ń jáde kan tó ń kọ́mẹ́ǹtì kan pé ẹ má mà tì mí síbọ̀dá yìí ẹ má tì mí síbọ̀dá yìí ọ̀rọ̀ nínú mi ò dá fa èmi èsì rẹ nìkan ẹ má tì mí síbọ̀dá yìí fa bọ̀ mo caution wàláì mo caution mo respect ìmọ̀ ẹ bá lóhun nǹkan méjì tí mo respect láyé nínú àwọn nǹkan tí mo respect one mo respect obìnrin gan nítorí ìyá mi mo á respect ìmọ̀ gan tí n bá ìmọ̀ lára yẹn mo lè kú sí lọ́rùn kí n sọ pé àìmọye àwọn tó nímọ̀ nílẹ̀ yìí tó pọ̀ ìyẹn sọ pé àwọn èèyàn dókítà ò jọ àwọn èèyàn lọ́lẹ̀ yìí náà but àwọn náà sáà jẹ́ nǹkan ọ̀dọ̀ ara wọn dókítà Sàràfàdí ni mo ń sọ o mo fẹ́ràn bàbá yẹn mo láìkì ẹ̀ ń tèmi mo máa ń gbọ́ wáàsí rẹ̀ fáǹsì rẹ̀ ni mo jẹ́ mo máa ń gbọ́ dáadáa mi lè torí pé
abáláyé wọlé kí ló fẹ́ ó yá ṣíṣe ibo nìyẹn ṣébi tá a lọ àbí títí ó yá yẹn lọ bá ṣe ìwẹ̀ lọ ṣètò mò ń ṣe nǹkan lọ́wọ́ ni. ẹ̀wẹ̀ yẹn ẹ má jẹ́ kí n sọ tí ò dáa ṣé pé onímọ̀ ní dókítà alhamdulilayi ẹ má sọ báyẹn mọ́ náà ẹ má tì mí sọ nǹkan tí mi fẹ́ sọ ẹ káyìí náà ẹ kó n bí ẹ má kọ́mẹ́ǹtì o sáláì mọ̀kánni ni ẹ má kọ́ ẹ sọ̀rọ̀ ayé o ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹ́ fọ́lọ́wàsì bàbá yẹn ẹ sọ̀rọ̀ ayé o mo ń sọ fún yín o mo ń sọ fún yín o mo ń sọ fún yín o ok mo ń sọ fún yín o ṣé tọ́ba ní mímọ̀ ni wọ́n ṣé wọ́n yẹ sọ ní mímọ̀ ni ṣé kásìyìn káàrú ilé mọ̀tọ́ lára wọn ni ẹni tí ò tó wọn gan ṣé àpẹẹrẹ ní mímọ̀ ni èwo ni alhamdulilayi tọ́bajọ́ ní mímọ̀ sọ́rọ́ ọ̀rọ̀ tó wù yẹn dáa ni ṣètánì ò mọ kéwu ni ẹ má jà sọ nǹkan mi o ẹ káyè o ẹ kó mi o mo sọ fún yín o ẹ̀yin lẹ́wọ́n dá wà lálẹ́ o kíní kan abdulaziz kíní kan sarafudin nìyẹn sọ̀rọ̀ rẹ o má jà kí n sọ nǹkan mi o mo sọ fún ẹ o kí ni ogun lẹ́bùn yẹn gan-an ẹ kó mi o sani mo sọ ní mímọ̀ ni ẹ má jà kí n sọ nǹkan tí ò dáa o ẹ má sọ báyẹn mọ́ ẹ kó n bẹ́ẹ̀ ẹ jẹ́ ń lọ bí tí mò ń lọ. Onímọ̀ ní Dr. Sarafadeen bẹ́ẹ̀ ni láyín kárafi èmi ò kí ń jiyàn tó bá dáa wà lájà lábìlà sáwà kóyà kí mi àṣẹ máa jà máa sọ hákù lórí ẹ̀ ní mi kí n gbalọ́ mọ́yàn mo burú o wọ́n àwọn burú gan ebi kí mo burú kò sí tí lè ṣe but mo máa ń láìkè dodo ẹ̀ka yọ ẹjọ́ ẹ̀kọ́ mi yìí nǹkan tí mo fẹ́ sọ ibi tí mo ń lọ mi ti débẹ̀ o mi ò mo ń sọ fúnra mi ni mo ń sọ àkúrù bí anna Dr. Sarafudeen gbalẹ́wà huwa alimun bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe pé mo ń gbà tó mo tó ké nímọ̀ ni wọ́n ni kò wá fi sọ nímọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà ibi yẹ̀pẹ̀ tí bí yóò ṣe kà ẹgbẹ̀rún àbáṣàlábà Ògbómọ̀ṣọ́ ó pọ̀ bí ẹgbẹ̀rún tí wọn ò tún hàn wọ́n bẹ́ẹ̀ lọ́rin bí kí là ń kó bẹ́ẹ̀ ló ṣe lọ́rin dókítọ̀ ní lọ́rin bí ó ti dè pẹ́ abáàgán bẹ Dr. Jamiu Asalejo ó lè ṣẹ́ ìmọ̀ ẹlòmíì tẹ́ ẹ̀ rí oṣù wẹ́wẹ́ dáńkú báyìí ni àgbákò ni Jamiu Asalejo dókítọ̀ èmi gẹ́ gbà fún ó ní ìmọ̀ bí wèrè ìmọ̀ yẹn pọ̀ àfáà tó kọ́ òun kéwú Ṣéhù Jíẹ̀lì Ishaq Jíẹ̀lì dókítọ̀ ni àgbákò mọ̀ ìmọ̀ yẹn ó pọ̀ jù tún wọ̀ Dr. Jíẹ̀lì Lukman Ambala mbẹ́mí àgbákò ni pẹ̀lú ìmọ̀ Sibawai ẹ má jẹ́ mọ́ kàyàn kò sí ká lọ́rin ìpẹ́ ni àwọn onímọ̀ àwọn bíi sẹ́ẹ̀tì àbáṣà àfọ̀gbọ́n sọ yẹn wọ́n dàbí ìpẹ́ mbí yìí ni nílọrin bí wọ́n dàbí ìpẹ́ ẹjọ́ ẹ má débi ẹjọ́ ẹ jẹ́ kí n lọ lórí tí mò ń lọ tí Dr. Sarafudeen sọ ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ tí Jamiu Adégún àyè ń sọ èmi ò ní bú Jamiu Adégún wa wàláhì mi ò ní bú bí ìlú wọn ṣe tó lọ́wọ́ rẹ̀ ní ṣe ń bú lọ́rin ẹ tún máa gbọ́. wàhálà lẹ́fà torí mo lọ sí wá sí Ìlọrin ọlọ́pàá wá di ojú agbo nílùú tó yẹ ká fírí ká nọkànnà ṣe pé ìlú ẹ̀sìn láwà ọlọ́pàá ní ta ló fún yín permission àti ṣe wá sí. sọlọ́pàá ò nídìí àti béèrè bẹ́ẹ̀ ni ìgbà tó máa ń gbé tó bá ti dé jágọ́nsì ló máa sọ ó lè máa bú Christian tí Christian bá wá àtàkì rẹ̀ níbi tí ẹ ti ń ṣe wá sí yẹn tó bá dìjà ńkọ́ ibi dẹ̀ ni ó mọ̀ pìsì ní sọ́rọ́ ṣé ẹ̀rọ ọlọ́pàá ń bì kan rí kó mọ̀ jẹ́ pé pìsì náà ń wá tó bá fi mú èèyàn fẹ́ kó èrò jọ níbì kan láàyè kan láti wá láti ìlú kan wá gba permission náà ni pé òkè ṣé wọ́n ní kẹ́ ẹ ṣe wá sí ṣé gba permission yẹn mí ni pé táwọn náà fi wá dúró lẹ́yìn yín tẹ́nì ẹ̀kan òfin ni wá àtàkì yín gba táwọn tí wọ́n ní ìlú táyà amòfin ò bá mọ̀ sí wíwọ̀lú yàn tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ níbẹ̀ ta ló máa dáhùn fún CP máa pe any division tó bá
tó bá bìlọ́ǹgì sí ibi tí a ti ṣe wá sí yẹn pé wáyé tí wọ́n ń wò tí wọ́n ń para wọn bẹ̀ yẹn wáyé tí wọ́n ń wò tán para wọn bẹ̀ CP máa pè wọ́n IG ó máa pè CP látàbújá pé kí ló ń ṣẹlẹ̀ ń Kwara wà fi ṣàràràtì náà rùn wáyàmù olímọ́tún wà rúbàmà tádìrìmù náírà alábàlàdì ìgbà míì ẹ̀tàtà náà ó lè jólù kọ́lọ́pàá wá báyàn kó sọ pé séyàn ti gba permission kò mí ń pé ìlú tán ti sọ fún ọ bẹ́ẹ̀ ìlú yẹn ò dáa wọ́n fẹ́ jẹ́ kí ìlú yẹn lálàáfíà náà ni because tó bá lọ sọ nǹkan tí kò pé ẹlòmíì tó gbé dọ́ọ̀gì wá bẹ́ẹ̀ tó yìn fún ẹ àbí tó yìn fún àwọn ọmọlẹ́yìn rẹ tó ẹlòmíì ọ̀rọ̀ máa ń kára lára jura wa lọ tó máa gbé dọ́ọ̀gì wá bẹ́ẹ̀ tó yìn fún ẹ kí ló fẹ́ fi wẹ̀ mọ́ àbí tán pààyàn ṣe ọlọ́run wá sí yẹn but tó bá gba permission yẹn ò mí ìgbé kò mọ̀ sí wá sí permission yẹn mí ni pé káwa náà wá kún yín ká dúró tì yín bí tẹ́ni tí bá fẹ́ ṣe yín á lè dáhùn fún ẹ lákàn ẹ̀wù tádégún wà ń sọ torí tọ́ lọ́hùn o tún bá a débi ọba àlọrin náà ẹ má gbọ́. Fortunately bàbá àbúṣe ọlọ́run bá kẹ́ wọn dáadáa kó bá túbọ̀. bàbá mi Abu Sherif ṣé nísìn àwọn ebo láwọn tí wọ́n hàn jáde tẹ́ rí yẹn lórí ibu ni wọ́n àwọn ò sí mẹ́ àbí sáwọn ò sí nínú pé àwọn olóríire bẹ́ẹ̀ lè mọ̀ wọ́n ok ìwọ ti mọ olóríire bẹ́ẹ̀ òun ló fi ní kọ́lọ̀ ṣe dáadáa fún wọn fáwọn ìgbélé tó ń ṣe báyìí wàláì nítorí sí kò dá o ẹ wá ń yàn wá jẹ ń sọ̀rọ̀ sí wa àwọn tán bí wa wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ mi lè búlù yín wàláì mi ní búlù yín because ìlú ìṣe ìlú wàláì tílù ò bá ju déédéé ilé mẹ́wàá lọ ìlú ní jẹ́ o kẹ́nìkan mọ́ torí pé ìlú àwọn dàbí London o Amẹ́ríkà o kó máa búlù kan o ìlú nílùú ń jẹ́ o ìlú nílùú ń jẹ́ wàláì mi ní búlù yín ṣùgbọ́n èyí tẹ́ ẹ máa ń jà pé wọ́n bú lọrin o challenge yín èmi náà ń bẹnu yín eléyìí sẹ́ẹ̀rí ni tẹ́tẹ́lẹ̀ sẹ́ẹ̀rí eléyìí tẹ́tẹ́lẹ̀ òun ni. tí ọba yẹn bá kú òfò àtúnṣe lọrin òfò ṣe lọrin lóòótọ́ àmọ́ kì í ṣòfò táà ní overcome ẹ̀ èèyàn ẹgbẹ̀rún bíi bàbá Abu Sherif wọ́n bẹ́ lọrin bẹ́ẹ̀ mo sọ fún ẹ wọ́n ń bẹ ní Ìlọrin àwọn Abu Sherif wọ́n ti dàgbàlagbà ọ̀jẹ̀ sínú ilé wọ́n rán àwọn kan jáde ní báyìí Ọlọ́run ti ní kan lẹ́yìn òfò kankan ò lè ṣe wá lẹ́yìn pé àní rí wọn mọ́ tí ó máa dùn wá déédéé tí wọ́n ń dí ẹgbẹ̀rún rẹ̀ ti wá lẹ̀ I'm telling you wallahi tallahi déédéé tí wọ́n ń dí ẹgbẹ̀rún rẹ̀ ti wá lẹ̀ yóò kàn dùn wá ni pé àwọn gangan àní rí wọn mọ́ táwọn fi lè kúrò bàbá mi ni wọ́n kẹ́mi wọ́n gùn fún wa wàláhì kankan ò ṣe lọ́rin o mọ́ tán pé lọ́rin ni o mọ́ tán pé lọ́rin ni o mọ́ tán pé lọ́rin ni ṣé àwa tó rí yìí níta ni àwa tó rí yìí gan ló rò pé kíní ni àwọn èèyàn ń bẹ́nu létí wọn hàn tún ò tí a tún lápọn tán lè ṣẹ́ gbogbo ìmọ̀ tiwa sí kọ́bọ̀kọ́bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn tí wọ́n ní jihadu nafsi ó wà tán lè kú wọ́n wà lọ́rin bí kí wọ́n sábà bẹ́ẹ̀ rí nìkan ni ajẹ́ kínní Ọlọ́run kan máa ń ṣe bẹ́ẹ̀ nígbà míì ni yóò kàn yọ àwọn kan jáde kì í ṣe pé bóyá ó yọ àwọn nígbà tí Amẹ́ríkà béèrè fún problem ní sọ̀rọ̀ Iran nísìn pé ẹ ń bá dókítà ń kú bí kan ẹ tó kó jáde sí nítorí dáa ni kó máa fìdá má yọ o tó bá fi lè yọ àwọn èèyàn tako ẹ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí dókítà sọ Sàràfùdín Gbádébọ̀ ọ̀rọ̀ tí ò dáa ni lóòótọ́ bẹ́ẹ̀ ni òtítọ́ ni ó dáa kọ̀bí hùwà àkìbáwù ńkọ́ sílẹ̀ yóò burú ju dókítà lọ ẹ má gbọ́ lọ. kí ló yẹ wá gbàjọba bíi láìláìláńlá
tí wọ́n ń talẹ̀ fún kiri yóò jìnnà sí ni kódà kò yọ ẹ̀mí alẹ̀ kò yọ ọba alẹ̀ rárá ọba ń talẹ̀ fún kiri yóò lọ ní. yóò nídìí kí Jamiu Adégúnwà kó wá dìfẹ́ǹdì ọ̀rọ̀ ọba Ìlọrin yìí ibi tí wọ́n ti talẹ̀ ó tún wá sọ pé ọba ẹ máa gbọ́. ó ní ọba Ìlọrin sọ pé tẹ́bára àwọn ilẹ̀ tí wọ́n wá yọjú ẹ̀kọ́ ọlọ́pàá kẹ̀tì wọ́n mọ́lé pé ọba Ìlọrin ń sọ́bẹ̀ fún àwọn Christian tán talẹ̀ fún pé ẹ bá ti rí ẹnìkan tó wá yọjú ẹ̀kọ́ ọlọ́pàá kẹ̀tì wọ́n mọ́lé kọ́ba Ìlọrin ní kí wọ́n ti àwọn ọmọ Ìlọrin mọ́lé sẹ́ni pé Jamiu ló sọ bẹ́ẹ̀ Adégúnwà ló sọ bẹ́ẹ̀ yóò ní ìdí kí Jamiu wá sọ̀rọ̀ yìí kó wá fún alẹ́rìí ẹni tó sọ fún bẹ́ẹ̀ torí pé ó ti ọ̀rọ̀ tí ò dá sọ́ba Ìlọrin lọ́rùn ó ti ọ̀rọ̀ tí ò dá sí ọba Ìlọrin lọ́rùn ẹ tún gbọ́. tí ọba yẹn bá kú òfò àtúnṣe lọrin. ẹ má gbọ́ o. òfò yẹn tásítírì ló máa jẹ kiri yóò wá gbà ìjọba bíi láìláìlọ́lá tí wọ́n ń talẹ̀ fún kiri yóò jìnnà sí ni kódà kò yọ ẹ̀mí alẹ̀. ẹ má gbọ́ o. kò yọ ọba alẹ̀ rárá. ọba Ìlọrin ní yìí o. ọba ń talẹ̀ fún kiri yóò lọ ní. àwa ni ẹ wá o tó máa ṣe ẹni pé tó bá ti láwọn tó máa yọjú ẹ̀kọ́ ọlọ́pàá ẹ̀ tì wọ́n mọ́ ni. ṣe gbọ́. ẹ ò bẹ ogójú ayé yìí ṣe ń rí ṣe pé èyí ò lè dà. ó ní ẹ̀yìn ọba Ìlọrin ò lè dà ẹgbẹ́ eléyìí sẹ́gbẹ̀ẹ́ tí dókítà ẹ̀yìn àfáà wa ẹgbẹ́ eléyìí tí Jamiu Adégúnwà sọ yìí sẹ́gbẹ̀ẹ́ tí dókítà ó ní ọba Ìlọrin òun ló sọ bẹ́ẹ̀ òun kò tẹ̀ ní o ọba Ìlọrin wọ́n sọ fún mẹ́mẹ́tàbà ṣéèkù wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah wọ́n sọ yìí pé wọ́n sọ fún àwọn kírísítẹ́nì yẹn pé tẹ́bàárẹ́ nìkan tó bá yọjú ẹ̀kú ọlọ́pàá kẹ́ kó wọn ni ọba Ìlọrin ní kí wọ́n kó àwọn ọmọ Ìlọrin pamọ́ sínú sẹ́ẹ̀rí alìgínà tó ti sọba Ìlọrin ẹ wo ohun tó fi dọ̀tí wọn ṣé bẹ́ẹ̀ ni àwọn táwọn máa ń jà fún Ìlọrin ṣé bẹ́ẹ̀ ni sọba Ìlọrin tìyàn mọ́lé rí sọba Ìlọrin gbé àwọn onílẹ̀ kan tì mọ́lé rí ṣé bẹ́ẹ̀ ni ẹ mọ̀jà ṣe Ọlọ́run o bẹ́ẹ̀ ni ẹ mọ̀jà ṣe Ọlọ́run o ẹ wo nǹkan o a gbọ́dọ̀ mójútó lẹ́yìn náà ẹ wo tábà yìí sọ èmi ò ní búlù yín wàláhì mi sì ní bú ọ náà wàláhì mi ní bú ẹ torí mi tún mọ bọ́lá ó sì rí bí ọ̀la bó o ṣe mọ bọ́lá ó sì rí njọ́ tí o ní pírọ́blẹ́mù tó wá sí Ìlọrin nítorí pé èmi nìkan lórí tí mo tẹ̀lé ẹ dé kóòtù pẹ̀lú gbogbo òjò tí mo ní ọkọ̀ méjì mo kó lọ bọ́ọ̀sì kan àtọkọ̀ tèmi tí mo wà nú ẹ̀ mo lóòdù ọmọ kéwù mi sínú ẹ̀ ni ọ̀la lè ìtàn pè lọ́la ẹ̀ lè pírídìtì ọ̀la ìtàn pè ní ọ̀la ẹ̀ lè wà láì kódà ẹni tẹ́ ẹjọ́ jọ́ta jù lónìí ó lè jẹ́ pé ẹ̀yin lẹ́jọ́ jọ́ rẹ̀ jù lọ́la ẹ̀yin lẹ́jọ́ jọ́ rẹ̀ jù lọ́la ọ̀la ò ń ṣe nǹkan kékeré ìtàn pè ní ọ̀la kílò ní náírà kó ní bí i Tuesday kéésì bí ọ̀la Monday sí Tuesday náà ń sọ ọ̀la ìṣẹ̀lẹ̀ náà ń sọ ìwọ tó wá máa ń dalẹ̀ tó wá máa ń ṣe tí ò dá sáwọn tó ṣòro fún ọ máa retí ọ̀la ẹni tó ti dànù yẹn ó lè jó òun náà ló tún wá ní ìtúwáyà ojú wa tì ọ ò wá ní lọ́pṣàn àfi kò wá bá ọ̀la náà lọ́la ò máa jẹ ẹ wo èmi torí ẹ̀ lè fi ní sọ̀rọ̀ sí ọ ìdẹ̀ ní sọ̀rọ̀ sí lóyún àgbákò ọ̀rọ̀ mẹ́lẹ́nu mi ṣùgbọ́n èyí ní ṣe bí ti tiẹ̀ ká mọ́ jọ wá tún wá dì kan náà. kí ló kù láàrin ìlú wọn gbogbo àwọn ọmọ yín ẹ̀yin lọ́wọ́ kọ́lé sí wọn lè gbẹ́lú nítorí kò ilé kò ní ṣe pẹ̀lú ti ń tú wọ́n ti ń kó lọ bá. ìlú wo ni ń tú dáhùn ọmọ kéèlú ń tú sóun gbé bí ni sóun gbé bí ni tó fi nílùú ń tú ìlú kankan ò tú èèyàn kún family house èèyàn ìlú wo ni ń tú bó ní kẹ́ ó dàbí kẹ́kẹ́ mọ́ fẹ́ sọ̀rọ̀ pé kẹ́ni sọ kẹ́ sọ̀rọ̀ kẹ́ni sọ kẹ́ ó láksàn gan ó burú gan ó jàgbére ó sọ̀rọ̀ sí wọn kódà tá a bá fọlọ́pàá mú ọ sọ́dọ̀ wọn ò ní mú ọ bí eléyìí ó sì ń borúkọ Olúwa jẹ́
tó dẹ̀ nílùú tán ti bí wọ Jamiu Adégúnwà só dáa bẹ́ẹ̀. ìlú ní Táíwò ro torí bẹ́ẹ̀ ló lajú ìbẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì pọ̀ sí jù ẹ̀rí ìwọ́ṣe sí yẹn o Ìlọrin tó ń lọrin ìbẹ̀rẹ̀ tàṣẹ èèyàn. ṣé ṣọ́ọ̀ṣì ò sí ìlú tiyín ni ṣé ká pa wọ́n ni ṣé ká pa wọ́n ni ká ní ká mọ̀ ṣàyè títí wọn. ṣé ká pa wọ́n ni ṣé ká pa àwọn kírísítẹ́nì ní ká ní ká mọ̀ ṣàyè tiwọn. wọ́n ń bẹ mọ́rábá náà ṣé ká pa wọ́n ni ṣé ká pa wọ́n ni ṣé bá ń ralẹ̀ wọn ni tàn bá ti kọjá ìyá ara wọn tí wọ́n ń lọ tiwọn kí la fẹ́ lọ kí ni kíwa pẹ̀lú tiwọn tàn bá ti kọjá ìyá ara wọn. lórúkọ pa fẹ́ sọ̀rọ̀ káyé sáré pa sọ̀rọ̀ yìí sá lórúkọ pa fẹ́ sọ̀rọ̀ káyé sáré pé alágbájá lákin gan ó sọ̀rọ̀ sí lọrin ó bú lọrin Ìlọrin ó dìde Ìlọrin mọ̀ ló ó mọ̀ bú ẹnìkan ṣoṣo yọ́ tó dá mi bú sọmọ kí mo dá foríjì náà ni lórí nǹkan tí mi ò ṣe ẹgbà náà mi ò rú ẹgbà náà mi ṣe kankan fún ẹ pé àwọn mo tún pé àwọn ọmọ rẹ mo tún sọ fún wọn kí ni bàbá yìí ń ṣe báyìí sí kí ni mo ṣe fún ó dẹ̀ mọ̀ mí rí tó máa ń pè mí tó máa ń kí mi sí nǹkan kan ò sáà máa ṣe àfáà yìí ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run kò dáa kẹfẹ́ máa fìyàn gbá yìí ìta bá ti bú lọ ni ń sọ pé ó dáa ọ̀rọ̀ yìí sì ó ti sọ tipẹ́tipẹ́ nísìn torí ìyìn rògbò ṣẹ̀ṣẹ̀ sọ ni wàláì ẹni tó sẹ̀dẹ̀ sí mi ó fi náàkì mi ni pé kí ni dókítà sọ ṣe béèyàn ló sọ̀rọ̀ yìí kí lẹ rí ṣe sílé yìí èmi ò dé ń parọ́ tèmi o ọ̀rọ̀ tí dókítà sọ òun náà burú àmẹ́lẹ̀ ìburú jùlọ òun náà burú ọ̀rọ̀ tí ò dáa ni kò dáa afáyí kò dáa afáyí kò dáa wàláhì kétékété kí mo jẹ́ mọ́ lọ́rin àwọn tó bá dá mi mọ̀ nírú ìwà mi wọ́n lè jẹ́rìí mi nǹkan tí mo sọ yìí wàláhì tó bá jẹ́ pé lù mí náà ni màá sọ̀rọ̀ báyìí náà ni mo fa Al-Qur'ani búra ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ẹni tó dẹ̀ sọ ó dẹ̀ sọ lọ ó dẹ̀ fi gbà yìí òun náà ló ti sọ ó ti sọ tipẹ́ nísìn ó ti sọ̀rọ̀ yìí tipẹ́ nísìn òun ni wọ́n padà wá sẹ́ǹdì sí wa pé ẹ wo nǹkan kí ni dókítà sọ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe kíní kan dókítà sọ̀rọ̀ tí ò dá lóòótọ́ wọ́n ṣe tí ò dá lóòótọ́ bọ̀ ilé ìbú jùlọ. alẹ́ ìlọ́gbọ́ pépà jàbàtà tó yàwé sí lọ́rùn kí lè rí ṣe fún ṣẹgbẹ́ ti ṣí èrè. ṣẹgbọ́ Jamiu lẹ́nu Jamiu kó mọ láti ṣí èrè ṣẹgbẹ́ bàbá rẹ̀ làwọn tó ń bá wí kí ni ká ṣe fún jàbàtà ṣé ká pa ni kí ni ká ṣe fún ó sọ̀rọ̀ àwa náà dá lóhùn tí wá padà jàbàtà sọ̀rọ̀ èmi tí mo jókòó yìí mo sọ̀rọ̀ sí bọ́dá mi ni náà mi ò lè máa bu níbu pé bọ́dá mi ni is my brother jàbàtà ìṣẹ́gbẹ́ mi lọ́jọ́ orí bẹ́ẹ̀ ni òdodo bẹ̀ ló gbọ́hùn bọ́dá mi ni jàbàtà hùn bọ́dá mi ni torí Ìlọrin fámìlì kan náà ni gbogbo wa abájà gbogbo tí jàbàtà sọ kò séyìí tí ó gbèsè lórí ẹ̀ sí ká lọ pa ni ta lórí tá a parí lẹ́yìn kéèyàn sọ̀rọ̀ ká fún lésì kí la fẹ́ ṣe fún lẹ́yìn ká fún lésì worst part náà ni pé ká gbé lọ ilé ẹjọ́ nígbà tí ojú ńlá táwọn tí ọ̀làjú mẹ́ lára wọn táwọn ká kí lẹ̀ ń pariwo sí nuisance lélẹ́yìn o ẹ lọ́ fẹ́ jẹ́ ẹ̀sùn ìjọba kíjọba ó bá yín pé kó wá sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ òun ló fi gbọ́ gbogbo ìjà mọ́ ṣé ká pa jàbàtà ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ láyé sáwọn èèyàn ṣe wọ́n dá ọ lóhùn padà náà ni ṣé ká pa ọ́ ni ó là èyí tó sọ yìí náà nísìn síwáyé nísìn ṣé ká pa ọ́ ni sáà ní ìdájọ́ rẹ lọ́wọ́ ni lẹ́yìn ìkáwẹ́jọ́ rẹ sọ lọ́hùn tàbí àwọn àfẹ́ wọn bá pariwo láti ẹ̀kẹ́ tó mú sọ̀rọ̀ nísìn sọmọ kẹ́yìn bú ọ bá ṣe bí kálukú àtàtàn bí kálukú yóò fi hàn mi ò ní bú ẹ kí ni fẹ́ bú ẹ sí mi ò tiẹ̀ rí èbú kankan kí ni fẹ́ bú ẹ sí Jamiu Adégúnwà kí mo fẹ́ bú ẹ sí gangan n tí máa ń fa èébú
inú kọ́yọ́ pé àìlẹ́kọ̀ọ́ tàbí èèyàn ń fi ẹni tí yẹn fẹ́ bú yẹn bóyá ó ní kinní kan tó ní tó dáa tó jù yẹn lọ ìwọ dà nísìn kí ni ìwọ dà nísìn kí ni mo fẹ́ bú lára rẹ̀. níjọ́ tí mo lọ London náà bó ṣe sọ̀rọ̀ náà nìyẹn tara ń ta ẹ́ wọ́n ya fọ́tò bẹ́ẹ̀ kí wọ́n jáde rí nígbà tí ìyá kan pàdé mi tí ń bá mi ya fọ́tò accidentally àwọn nǹkan míì ń bẹ èyí ó ti ṣe tán kéèyàn tó mọ téèyàn fẹ́ ṣe kì í ṣe pé èèyàn ò gbọ́n but kí n pàdé ìyá yẹn wọ́n ní kí wọ́n lè dànù tó ń sọ̀rọ̀ nítanú nígbà tí mo lọ London tó ń sọ̀rọ̀ kẹ́lẹ́ tanú sọ̀rọ̀ kẹ́ dò ní sọ̀rọ̀ kẹ́ mi fún ọ lẹ́sìn padà kó o lè mọ̀ torí mi ì rí tí mo lè bú lára rẹ kò sí tí mo fẹ́ bú lára rẹ mi ì rí tí mo lè sọ lára rẹ kí ni mo fẹ́ bú lára rẹ nígbà tó sùpá tó fẹ́ máa bú ẹrọ̀fọ̀ wo bí tẹ́rọ̀fọ̀ wà kí ni fẹ́ máa ní tiẹ̀ nínú tí máa ń fa ebú àìlẹ́kọ̀ọ́ máa ń fà àti kéèyàn gbà pé ẹni tó ń fẹ́ bú yìí ó jù ú lọ òun dẹ̀ fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ Adégúnwà ẹ dákun ẹ má pè ní Ajagunwà torí Ọlọ́run fọlọ́run bẹ̀yìn torí Ọlọ́run ẹ dákun orúkọ àwọn fámìlì kan ni òun náà kàn jẹ ni ẹ jọ mo rí ẹnìkan tó kọ Ajagunwà sí ẹ dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn Ọlọ́run ní jẹ́ kí n yóò bàjẹ́ dákun mo fọlọ́run bẹ̀yìn ẹ ní sàpàlà sí aburú ẹ má pè ní Ajagunwà torí Ọlọ́run Adégúnwà ni ó kọ orí ni ó kọ ilé wọn ni ó kọ fámìlì wọn ni kò dáa fáyì wàláhì tó ṣe yìí lọ túbà rẹ o wàláhì torí pé àṣẹ àrùọ ó kàn wọ́ láti sọ̀rọ̀ sí Ìlọrin nítorí kíni ó dẹ̀ ń wọ̀lú ìwá èmi ò rí fídíò yìí rí o mi ò lè ti rí fídíò yìí kí wọ́n bá ọ rìn kí wọ́n tẹ̀lé ọ lọ sí kóòtù láti lọ gbìjà rẹ o mi ò ní rí láéláé ẹ̀wọ̀n àwọn ètò fi bú èmi ó wà ó ti bẹ̀ mí àti gbàgbé ẹ̀ kò dáa Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kò dáa. ó fi yí pa ẹ wá lè sàsí wèrè. kí la fẹ́ sàsí sí kí ló tó ń pè ní wèrè kí ló tó ń pè ní wèrè ṣé wèrè ni wọn náà gbọ́ ṣé wèrè ni ẹni tó mọ ìyàwó rẹ̀ tó yẹ pé kò lọ bá ìyàwó ń yàwó ó mọ ìyàwó tiẹ̀ tí ń bá ṣe sáà ni ó mọ ojú ilé rẹ̀ tí bá ń lọ inú ilé ó mọ inú ilé tó wá fẹ́ jẹun kò fóúnjẹ símú òun pè wíìrì ṣe eléyìí tó ṣe náà sí síwáàsí náà ni. àjọ ń jà ṣé tó mú kó bá Buhari ni pé wá ti kó bara ẹ̀ ti pẹ́ ṣé àkíngbà tó ń bẹ̀rẹ̀ wèrè wọn àti Alifulani àǹkórá dáadáa yẹn tọ́jọ́ ń búra wọn Buhari òun gbó ìgbà àwọn kòdò kìíní kan tọ́jọ́ ń ṣe wèrè. nígbà tọdún tó máa tẹ̀lé tí báyìí máa sọ̀rọ̀ ní tọdún tó kọjá àfi ìjà ni bọ̀ nísìnyí àfi dúpẹ́ fọlọ́ ni lọ́dọ̀ àwọn mélòó ẹ̀tọ́ ìgbẹ́jọ́ ń ṣe wèrè ní èmi àti ẹ̀ ò. ṣé ká máa jà lọ ni ìkan tún nù ṣé ká máa jà lọ ni ọdún tó kọjá àfi jà ni ọdún yìí àfi dúpẹ́ ni ṣé ká máa jà lọ ni òun pè wọ́n ní òun pè Alifulani rédèrèdè òun pè ní tí Buhari ṣe láyé àbá Buhari ẹ̀gbọ́n mi ni aṣáájú mi ni àbá Buhari ó jù mí lọ lọ́jọ́ orí ẹ̀gbọ́n mi ni gbogbo nǹkan tó ṣe sóbó padà kí ló dé tẹ́ mọ́ ń ṣe báyìí nígbà táwọn tó jà méjì pàdé tí wọ́n á sẹ́tù tó ní ọdún tó lọ àfi jà ní ọdún yìí àfi dúpẹ́ ni ṣé ká máa nira wọn ni oní tó bá jẹ́wọ́ ni ìwò ní ṣe kíní kan kó dá báyìí ṣé dáwà náà lélẹ́yìí Adégúnwà Jamiu Adégúnwà ṣé dáwà lélẹ́yìí ẹ jẹ́ kẹ́ ẹ tún kíní yẹn gbọ́. àjọ ń jà ṣé tó mú kó bá Buhari ni pé kò bá ti kó bara ẹ̀ ti pẹ́ ṣé àkíngbà tó ń bẹ̀rẹ̀ wèrè wọn àti Alifulani àǹkórá dáadáa yẹn tọ́jọ́ ń búra wọn Buhari òun gbó ìgbà àwọn kòdò kìíní kan tọ́jọ́ ń ṣe wèrè. nígbà tọdún tó máa tẹ̀lé tí báyìí máa sọ̀rọ̀ ní tọdún tó kọjá àfi ìjà ni bọ̀ nísìnyí àfi dúpẹ́ fọlọ́ ni lọ́dọ̀ àwọn mélòó ẹ̀tọ́ ìgbẹ́jọ́ ń ṣe wèrè ní èmi àti ẹ̀ ò. ṣé kí Buhari ṣé kó gé àfáàrí Fúlàní lórí dànù ni nígbà tán pàdé wàhálà àfáàrí ó tọ́ ni ó ní ìdírúkìá gbogbo tó ń wí nísìn sójọ mọ́ tó gbé dání
sójọmọ́ tó ló gbé dání ọ̀rọ̀ pé a fẹ́ ṣe báíbù àti kùránì tó ń ṣe sójọmọ́ tó dẹ̀ jágìlì mọ́ rí bí ẹni tó tutù mú sójọmọ́ tó gbé dání Jamiu Adégúnwà ṣé n tó ń sọ yìí sójọmọ́ tó gbé dání látẹ̀ka tó ń sọ̀rọ̀ nísìn ó kàn ń sọ̀rọ̀ oríṣiríṣi ó tí ì kó ti báíbù ó tí ì kó ti kùránì kankan látẹ̀kan min usni islami limari tẹ́rìkù umalaya ní wo bó ṣe ń kábùkù nísìn tó ń kan lábùkù tó rábùkù lélẹ́yìn nísìn ní tó gbé dání gan nísìn ó tí ì wí látẹ̀kan afa kan kọ síbi pé afa yìí ní dìrúkìá wàláì ó ní dìrúkìá lóòótọ́ wàláì tàláì ó ti wá kásẹ̀ àwọn afáwa kìnnì báyìí nísìn Dr. Imran Eleha iṣẹ́ wọn ló kàn gbé lọ bẹ̀ kán lọ ṣe rúkìá afáfá yìí wàláì kódà wàláì tàláì kódà wàláì tàláì yìí kódà ẹ kàn ní ẹ̀mí pé jẹ́ ń sá yẹ̀yẹ́ wọn kí n fi gba yìí òun lélẹ́yìí mo mọ kú tó pa ọ̀rọ̀ mo gúdù bí ọ̀rọ̀ láyé tí a ti ń sọ̀rọ̀ máa ti mà níyàn rẹ̀ wàláì wọlé má fòlé sí torí gbogbo ilé tó ń lajà kan yìí òun brag ni tó bá di oro sí oro só lè dúró ni ó lè dúró kàn mọ́ fọ́ǹbù ni kankan ni yóò ní rí wàhálà kankan rí ẹ kàn mọ́ dá kankan mọ́ gan wàláì dẹ́ni tì mọ̀ wàláì dẹ́ni tì mọ̀ ẹ kàn mọ́ ń ṣe yanni kí ẹ kàn mọ́ ṣe pé kántà rí pé òun náà wà ń bẹ́ òun lẹ́yìn sí ẹni tó máa kó bá yẹn dẹ̀ máa sọ lẹ́nu ẹ tó máa gbọ́. ṣé èkú nìyẹn ìrántí ni náà bẹ́ẹ̀ni ìrántí ni ó ṣe èkú egbò ló tọ̀ràn náà ọ̀sán àbí ihun dání Buhari fi lélẹ̀ lèmi ń tẹ̀lé bẹ́ẹ̀ni Buhari ṣe wá sí ní Thursday Friday Saturday mọ́júmọ́ Sunday láti 19 tó ti kú mi ò yí ṣe kú ń bẹ̀. àbíjọ́ kan sí mi. bọ̀ wá lè bí lèèyàn fún wáàsí bí tèmi ti kọ́ náà nìyẹn. abẹ́ṣe wáàsí lọ́mọ dẹ́ta kò sí tó jẹ́ lọ́dọ̀ adébọ̀álẹ́ o. ẹ̀sán wo orin iṣẹ́ kọ́dẹ̀ kó wá ó ta ìdọ̀lọ́gba ṣíà. báyìí wàá ṣe é tóbi kú nìyẹn. bẹ́ẹ̀ náà lèmi náà lè ṣe é ṣe èmi gbowó wáàsí rárá àbí iṣẹ́ sanwó ń bí ni wọ́n yẹ sanwó lẹ́yìn kẹlọ́gba chíà kódà ọ̀pọ̀lọpọ̀ wáàsí mi gan ọ̀fẹ́ ni wọ́n ní sanwó náírà. wọ́n ń dà á láàmú ládùúgbò ẹ̀jẹ̀ máa bọ̀. ẹ máa bọ̀ ó tán ìbéèrè pé jàrí tí wọ́n yàtọ̀ akórinṣẹ́ sí wa owó àkóso wa là ń bọ̀ alátùgbàṣe àfúnra wa àìmọye iye rẹpẹtẹ ẹn tálíbà rẹ fìlẹ̀ fẹ́mi nìyẹn òun ló jẹ́ kémi ṣẹ́kù dàárọ̀ yìí torí mi ò kú lágbọ́nrin yẹn irun tó ní wà sí àgbáyé fílẹ̀ fúnpa ẹ̀ náà ló ń tẹ̀lé ṣẹ́gun sọ́nù fídíò kan inú èsì ọ̀rọ̀ yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó ní ohun tó ní wà sí àgbáyé ò fáwọn ọmọ ẹ̀ ó fóun. ṣé o parí ọ̀rọ̀ ni ṣé wà sí àgbọ̀ bímọ ní bọ́lọ́mọ ṣé àríwèrè inú wọn nígboro àìgbọ́ mi yé. àgbáyé. Buhari ló jọ wọn lọ́ ṣe fi àṣírí hàn pé bí mo ṣe ń ṣe tèmi rèé o kí wàá ní tèmi ṣe mo fún wọn yẹn ẹ̀kọ́sọ tọrọ. òun ṣáà ló kú wọn fún rẹ̀. ẹ dákun ẹ wọ̀rọ̀ ẹ wo bó ṣe ń lo ẹ̀dà ọ̀rọ̀ fún bàbá wọn ṣàgbáyé ṣé dandan ni kò fẹ́ bọ́ ọmọ kí ó kó bá àfa rẹ̀ mọ́ ni nítorí Buhari ló fẹ́ nu rẹ̀ sọ ṣé bàbá wọn ṣàgbáyé ni wọ́n sọ sí lẹ́nu ló kó sọ bẹ́ẹ̀
sí bàbá ń wà sí àgbáyé náà fẹnu wọn sọ bẹ́ẹ̀ ẹ̀yin yẹn gbọ́ sí bàbá oníwàásí àgbáyé bàbá mi Abdulrahim Labata rahimahullahu sáwọn náà fẹnu wọn sọ bẹ́ẹ̀ ipe n táwọn fáwọn ọmọ àwọn fún Buhari wá ní tí àfáà fi lé lọ́wọ́ ni Adégún wa ẹnu ń já wáyà ọ̀rọ̀ yìí lágbára àwọn tó sẹ́ndì kìíní sí mi wọ́n fẹ́ fi pè mí ṣàkíyèsí ni pé kí làwọn èèyàn ń jáde lórí ọ̀rọ̀ dókítà sí àjọ fàá mo ní dókítà náà ṣe tí ò dáa wọ́n á fẹ́ ṣe dáwà àwọn kan ṣe dáa ká má gba ọ̀rọ̀ à ń pèsè mọ́ ẹ̀yà ẹni tí ò bá ti wá rí ẹ̀rọ tí ò dáa sọ nípa ìlú rẹ̀ wọn ò ní fún sẹ̀mó kankan ká má ṣe bẹ́ẹ̀ mọ́ a fẹ́ sọ̀rọ̀ sanbility àwọn ìlú kan wà tán ṣe báyìí kò dẹ̀ dá ẹ̀dẹ̀ mẹ́rin wá fún wa nínú ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam àtàlù Qur'an ẹ má gbègbọ̀ náà pé bí kàtẹ́ fẹ́ máa yẹ pé n tà ń jà sí nìyẹn tẹ bá rí nǹkan tí ó dá ẹ sọ o èmi ò dispute rẹ o tẹ́yàn bá rí ní tí mo ṣe tí ò dá mo tún sọ fún yín láàárọ̀ yìí gbogbo ẹ tí ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá ń ṣí àkórógàmù yìí dáadáa kó lọ dáadáa ẹ tó bá rí ní tí mo ń ṣe kó pè mí kó sọ fún mi ó fi alukur'ani búra sunbila ilàdí ilà ìlàwà máa túnra mi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ máa dẹ̀ máa tẹ̀lé ntẹ́niyẹn sọ tí n bá ti rí pé tí mo ṣe yẹn àwòtọ́ ni kò dá lóòótọ́ fún mi ní wújà ó lè gbéra sórí Facebook kó máa bú mi kó wá ní kí n gbọ́ ohun tó ń sọ mi ì lè gbọ́ máa tún lọ ṣe worst gbọ́dọ̀ ṣe dá mi nìyẹn èèyàn ò lè attack mi kó máa retí ìyọnu mi tó bá yẹ kó o lè pààyàn ni wàá pààyàn jọ yẹn o bẹ́ẹ̀ ni ẹ wo ohun tádégún wa ń sọ láti ẹ̀ka tí mo ti wá ń pè kí ní nísìn ọ̀rọ̀ owó lẹ́rí tó jáde lẹ́nu mi láti bu Adégún wa kò ní jáde torí mi ní tí màá bú lára rẹ̀ àbí kí ni mo fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ nísìn ṣé máa ṣépè fún ọ ni àbí máa ṣépè fún lùyìn àbí máa sọ pé ìwọ náà ṣe kíní kan kí ni fẹ́ máa sọ nípa rẹ̀ tí èmi náà tún ní kó sí irú tí wọ́n kó sí kí ló dé tó ń wà sí àgbáyé bàbá tó ti kú kí ló tó ń sọ̀rọ̀ sí wọn kí ló tó ń sọ̀rọ̀ sí wọn bàbá yẹn ò dẹ̀ ṣiṣẹ́ nìkankan ẹ ń bá ló wà sí àgbáyé sẹ̀wọ̀n ẹ wo ẹnìyẹn wọ́n balance láàrin àdàbí wọ́n balance láàrin sùmùrà wọ́n balance láàrin mọ̀nìkàsí wọ́n balance àgbáyé ò bàbìkan jẹ́ kó àwọn alùsùnà èèyàn àbáwọ̀ alùsùnà lọ́kàn ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dàkùn gbọ́n tẹ bá rí ẹ̀ sọ fún wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni bàbá yẹn ìbọn nìkankan wo n tó fi ń qualify wọn Jamiu Adégún wa ó de bẹ̀rù Ọlọ́run ó de bẹ̀rù Ọlọ́run lórúkọ kánsà sọ pé ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lágbára tẹ bá délé wà táwọn ọmọ rẹ ẹ máa lọ sọ pé àbọ̀rì mo blow wọn lónìí àwọn Ìlọrin mo blow wọn lónìí ó ti sọ nísìn ó ti gbàgbé náà wá ń play rẹ nísìn báyìí kó dáa gbogbo ṣe yẹ̀yẹ́ ọba Ìlọrin náà gbogbo ṣe yẹ̀yẹ́ ọba Ìlọrin náà ó yẹ̀yẹ́ wọn kọ́ ó tún bá àwọn lóko jẹ́ oní wọn ń talẹ̀ fún kírísítẹ́nì bàbá ó tún wá sọ yìí pé ẹni tó bá ti wá bá yín ẹ̀fọ́ ọlọ́pàá kó wọn níbo sóò lè kó tiẹ̀ níbo ni bàbá ti ṣe bẹ́ẹ̀ bàbá ò kí ń sọ̀rọ̀ lẹ̀ ìmọ̀tà bàbá tiwa yẹn sọ̀rọ̀ lẹ̀ kankan bàbá yẹn sọ̀rọ̀ lẹ̀ àwọn mọ́gàjí àwọn aláǹgbá wọ́n ń bẹ káàkiri ààyè kọ̀ọ̀kan tán wà lórí ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ibo kí ló kan bàbá pẹ̀lú ọ̀rọ̀ lẹ̀ Jamiu Adégún wà ilé yóò dáa ẹ̀yin tí ẹ máa jà pé wọ́n sọ̀rọ̀ kankan sí ọ̀dà sí Ìlọrin ọba Ìlọrin ni Jamiu Adégún wà sọ̀rọ̀ sí i kí lẹ fẹ́ ṣe sí i tabani à ń gbé ẹnìkan lọ kóòtù lórí pé ó ṣe kíní kan sí Ìlọrin báyìí nísìn èyí tí Jamiu Adégún àṣẹ yìí náà ṣé kò tó kóòtù mi ní agbé lọ kóòtù o mo kàn ń sọ ni o ẹ wò ó fídíò wọn ò sáà post ẹ̀ sínú yàrá wọn ò dẹ̀ post ẹ̀ àwọn tó post kìíní wọn ò post ẹ̀ sínú tọ́lẹ́tì orí net náà ló wà àwọn tó sẹ́ndì ẹ̀ sí mi bàtà ń dáàgì ọ̀rọ̀ bàbá Lẹ́gùnmọ̀sọ́ yẹn náà sẹ́ndì kìíní sí mi kí ni gan ká ilé jáde mo ní òun sì á ní jáde
wọ́n ní ẹ̀kan promote wọn ni ẹ̀kan promote wọn ni ẹ̀kílẹ̀ promote wọn sí ẹni tó sọ tó ju tiwọn lọ ẹ wà mọ́ níta ni kò sí wọn ni ó dáa kò sí wàhálà àwọn sẹ́ndì ẹ̀ sí mi wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi òun ní nítorí wọ́n fi lè mú yín tẹ́ fi gbé bàbá Ológbòmọ̀ṣọ́ yẹn lọ sí kóòtù eléyìí náà lọ kóòtù eléyìí burú ju bàbá Ológbòmọ̀ṣọ́ yẹn lọ bẹ́ẹ̀ ni ó burú ju bàbá Ológbòmọ̀ṣọ́ yẹn lọ tí bàbá yẹn náà burú o torí ẹ̀ ń tì sí wọn lẹ́nu pé kásá mọ́ sọ ó kù kan èwo ló kù tẹ́yìn náà mọ̀ tẹ́ ń sọ ẹ jẹ́ ń kó omi tó bàbá dọ́kítọ̀ ọ̀láì dọ́kítọ̀ ìfẹ́ bú yín mi lẹ́fẹ́ ọ̀láì àwọn tán kọ́mẹ̀ntì lọ́dọ̀ yín tán máa ń ṣe tán ń sọ kíníkan làbí kíníkan lọ́fẹ́ jẹ́ kí n máa bínú bọ̀ mí wọn ò ní tìmí sí yín torí ẹ̀yìn kọ́lẹ̀ ń fọwọ́ ara yín kọ kọ́mẹ̀ntì máa kó lọ́dọ̀ yín mo ti sọ tí mo fẹ́ sọ ń pa yín mo dẹ̀ ti dákẹ́ mi sọ mí mọ́ mi nífẹ̀ẹ́ nu mi yá bí ó ṣe ẹ́ ní tí ń sunà láéláé mọ́ tàǹbà dọ́dọ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti ṣàdéhùn fáwọn tá a jọ pàdé mọ́kànjó yìí àwọn àfáwà kan ṣàdéhùn fún wọn kí wàláì ẹ̀ ní gbọ́n nǹkan mọ́ mi tẹ̀ nífẹ̀ẹ́ sọ̀rọ̀ mọ́ bọ̀ tí lọ́rin yìí mi lè gbá tí lọ́rin yìí mi lè gbá o àwàánú bí yìí ẹni tó fẹ́ sọ̀rọ̀ kan kó ronú pé àwọn náà ń bẹ ń bí yìí a máa dá padà ilé oníṣú tó bá ṣe lóru òru náà máa fún padà àbí tí bá ti sùn lókun tó bá jí mi a máa lọ ni wàhálà ni mo like jù láyé I like wàhálà wallahi tallahi I like tó bẹ́ẹ̀ bá ń lérí pẹ̀lú mi pẹ̀lú ìjà ó fẹ́ kábùkù ni èmi ò ní aṣọ tí ò lè ya èmi ò rán mi ò ní aṣọ tí ò lè ya lé I don't tell you everybody know mi ò ní aṣọ tí ò lè ya nílé tèmi ìsàkẹ́ẹ̀nà amúrú fillahi walillah tó bá kí ọ̀rọ̀ tọ́lọ́run ni mo fẹ́ fà èmi ò ní aṣọ tí ò lè ya a máa ya gbogbo ẹ̀ àmọ́ kò mọ̀ kí n tí máa fi ya tèmi máa ya tiẹ̀ náà direct kò ṣeré o Adégúnwà n tó sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni. àṣírí wọn fún mi èmi ò mọ̀ èmi kò sọ̀rọ̀ pé màá pa àjẹ́ẹ̀tì ṣé mo dákọ̀ ló wà sàgbáyé. dákọ̀ o. bí ìdákọ̀ náà olóyè kí òkúlé àṣẹ̀fẹ̀ fẹ́ ra jẹ́ẹ̀tì 8 billion èmi kọ́ olóyè kí n mọ̀ èmi ò kú mọ̀ tẹ́lẹ̀ ṣe pé tọ́lọ̀ bá jọ̀rọ̀ èèyàn wá mọ̀ pé èmi ló ń bá rí ọmọ àbúgbò yìí. ìdákọ̀ oúnjẹ tí wọ́n ní lọ́ ṣe já mi sí ẹ̀yàn ojọ́ tí mo sọ̀rọ̀. tó bá ra jẹ́ẹ̀tì àbọ̀n ra kíní kan kí ló kan ti tiẹ̀ ń bẹ̀ sàn gbowó lọ́wọ́ ẹ̀ rà ni. àwọn fídíò yẹn pọ̀ bí mi lè pè rẹ̀ mọ́ aláì má padà sọ tí ò dáa. máa padà sọ tí ò dáa ọkàn mi ti ń ru ọkàn mi ti máa ẹ jẹ́ n close ẹ̀ báyìí salamu alaikum yín sọ kankan mọ́ salamu alaikum.